bí n bá ń pè bí ológun ẹrú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bí mo sì pé bí ọlọ́gbọ́n ìwọ̀fà tèmi yé mi. Àdìsá o ọmọ lọ́jọ́ bí mo ní kó máa jó kó máa yọ̀ kó máa yan fàǹdàfàǹdà lójú àbínú ẹni. Owó bàbá Khalid ó ti wá sọdún èyí kó ṣe tẹ̀mí tówó tọmọ. Owó bàbá Nádírà ẹ̀gbọ́n mi Àdìsá ọlọ́run ọba ò ní jẹ́ kó sánkú láíláí. Owó ọkọ̀ Bùkọ́lá o àná wọn ní rágbèrè ọ̀gá ọmọ yòrò ọmọ àṣìwọ̀ mójúlé kókó. Kó o dàgbà kó o dògbò nílé ayé lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Àdìsá ó yà ní ṣó lè jìbò mẹ́kùn nílé ọdún 5 tí wọ́n ti bí ọlọ́mọ. Torí mi àrò ní èdè èmi mo rí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ Akíntóyè ṣe o àbárí olú Ọ̀yọ́ ìtàkùn tó ní kẹrin máa ń gòkè àlọ ibi tó ń tẹrin ní lọ bẹ̀m̀bẹ̀ yẹké abẹ́sẹ̀ yẹ̀nà ẹni ò tí yẹn ti ń bi fáàrẹ̀ léèrè oníṣẹ́ Akíntóyè ṣe abẹ́ orí ọmọ èsùn dàgbà tán ti kúrò látẹ̀kọ́ àgbàtilẹ̀ tí bíbá lé nínú. Àdìsá ìwọ lọmọ kúyájolú ọmọ alódò lágbàlá ọmọ alómi láròrò ni wọ́n koríkì àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ìwọ ọlọ́mọ kí wọ́n ti kún kémi ti kún káwọn ó ti kún ilẹ̀kùn tí kúyájolú bàbá yín bá tì ó wá kú bàbá ńlá bá kú bàbá ẹni tó lè ṣe. Àdìsá o ìwọ lọmọ kúyájolú bàbá sọgbódilé orí wọn á sì ṣàkìtàn dọjà nílé ìran bàbá tó bí ọlọ́mọ. Ọ̀rọ̀ tí wọ́n kó kùkù kẹ̀kẹ́ sí ọjọ́ sí bàbá yín Òbílàdé ló fòbí méjì tán nílé ọba. Bàbá Nádírà o ìwọ lọmọ olórí Sàòkìyàn aṣẹnu pérémutí ọmọ àrẹ àgò tí sọlọ́jà di màjèsí ni wọ́n koríkì àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ orúkúsù gẹ́gẹ́ bí ewúrẹ́ ìwọ̀fà ló kú ló fọwọ́ ẹ lélẹ̀ ewé ló kú àgbà ló kú òrìṣà Ògìyàn ní ẹja mú tí ọkà lẹ́yìn wọn ẹni tó kú ó kúkú ti kú ó ti lọ. Òrìṣà Ògìyàn alọ́kú lọ́wọ́ gbọmọ rẹ̀ sílẹ̀ òrìṣà Ògìyàn ọ̀rẹ́ kẹsẹkẹsẹ fọwọ́ bàké òrìṣà Ògìyàn hakí ẹlẹ́yìn sọ ebi ké ni wọ́n ha kò ní mẹ́yìn wọn lọ lé bàbá tó bí ọlọ́mọ. Owó bàbá Nádírà ìwọ ọlọ́mọ kúkúrú bí ikú ẹni kúrò àǹpani ọmọ òrìṣà Ògìyàn ti gbọmọ rẹ̀ lọ́wọ́ kú. Apògìyàn lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni ò fẹ́ yún lílọ tí ń lọ ló bá gbódò yẹn dání kàkà kó jẹ kó sùn àpòdò yẹn ńlá ìyẹn lolówó mi ó jẹ kó ní jẹkọ. Akatapa ọmọkùnrin tí fàwọn ahún jókòó akọkọlúkọ ní gbèsè tí solówó rẹ̀ ti pàtìlé olówó mi ò sọya tí fi yọná lẹ́nu lálálá. Ògìyàn ò ṣe Ṣàngó tí fi sàrà gàràgà òrìṣà Ògìyàn òrù tútù bẹ́ẹ̀ ni bàbá mi ò jó lálálá. Àmọ́ síbẹ̀síbẹ̀ iná Ògìyàn tani lára jata lọ. Ògìyàn dákun má bànjà wọn ò lówó ẹjọ́ nílé ewúrẹ́ mọ̀ só dákun má bànjà wọn ò fẹ́ gbẹ̀yìn ọ̀rá. Adéjìgbò tí rọ̀ lọ́sàn-án ó dé tápà ó di kunu ó dé fán ó ṣe bí ọba. Èjìgbò lórin lóde sàn òrìṣà Ògìyàn dé kiri ó ṣe bí egúngún Osun lájà fẹsẹ̀ gbé pọ́ntì ewúrẹ́ onímọ̀ sókú sílé oníbọ̀tìbọ̀ òlìbọ̀lì. Òrìṣà Ògìyàn òkòwò ọlọ́tí sọ kí ẹ olóko ní pọ̀tì kò ní bá wọn jáde ọ̀sán láíláí. Òrìṣà Ògìyàn ò ní bá wọn sanwó ọtí kàbódòrú ọmọ ewu filé hàn mí fọ̀nà hàn mí bó ti wù ká ẹgbẹ́ wùsọ̀ rẹ tó ewu ò ní fàbùjá ilé ẹ̀ hàn ni ọmọ ewu fi ní ṣe mọ́ ọmọ olóòṣà Ògìyàn ọmọ afọ́ kékin lé kékin ọmọ afálálá fíborí ṣàlẹ́jìgbò ibà Ọ̀ṣun ní ìkan ló tó gbàgbá ọtí kà lọ́wọ́ rẹ̀ ọmọ afọ́ kékin lé kékin. Àdìsá o owó ọkọ̀ Bùkọ́lá o ìwọ lọ́mọ àgbà ọtí òde mọ́lé akèrègbè ẹmú olè borí ṣàlẹ́jìgbò ìyá mo ní wọn lọ rẹ̀ borí ṣàlẹ́jìgbò ewu ládùbá ní kí n dákun jókòó dé wọn àbọ̀dé ládùbá ẹsẹ̀ bí òun ẹyọ horo àtàrí ló gbélé ńlọ́wọ́ àmọ́ bọ́dún bá wáyé kó pírí ẹsẹ̀ bí adọ̀tọ̀tọ̀ ènìyàn ẹyọ horo àtàrí adẹ́gbàgbèje. Àdìsá ìwọ lọmọ Òbílàdé ọmọ Akíntóyè ṣe ọmọ kúyájolú ọmọ balẹ̀jìgbò owó ọkọ̀ Bùkọ́lá bàbá Khalid ẹkùn bàbá Nádírà. Àdìsá ìwọ lọmọ Akínjọlé ọmọ ògiri ọmọ abágun abíjà kọ̀rọ̀kọ̀rọ̀ kíyan àbúrò rẹ̀ Oyèwálé ló kó ayọjọ́ bí òní. Alhaji Agiliti ajé ní fújà wọn ló kú oríire. Ọláìdé Ọládìméjì ó ní kó sẹ̀mí ìtòwó tọmọ. Taofik Oyèyọdé ní kó pẹ́ láyé. Ẹnjíníà Bùkọ́lá ní kó mọ̀símọ̀ sáré ọmọ lágbára